mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé lórílẹ̀‐èdè nàìjíríà àti lókè òkun káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ebójú tẹ fún wa ojú náà ò ní fọ́ etí tẹ fún gba wa etí náà kò ní di ojúmọ́ ti tèmi tó mọ́ wa yìí ojúmọ́ ayọ̀ ojúmọ́ owó ojúmọ́ àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ ní ọ̀jẹ́ pẹ̀lú bó ṣe já sí wípé bójúmọ́ bá mọ́ pákó alápatà kò ní sá ìgbọ̀bẹ lágbára ọlọ́run àníṣà ìrore gbà lọ́jọ́ ti tèmi orúkọ oníròyìn yín kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ìròyìn fún tásìkò yìí rèé ẹ̀gbọ́n kókó náà kẹ̀sì máa fẹ́ mi bá wa lọ. Látàrí ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé lónìí ní ìpínlẹ̀ Ondo, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ rọ àwọn ènìyàn ibẹ̀ láti gba àlàáfíà láàyè. Wọ́n ní òkú ń sunkún òkú akáwọlérí ń sunkún ara wọn. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn nílẹ̀ yìí ó náà fomi dé sògbérè nígbà tí wọ́n gbé òkú ọ̀gágun àwọn sójà wọlé sùn. Ẹ wò ó, bí Ọlọ́run kò bá bá wa dá sí ọ̀rọ̀ yìí ni ohun táwọn wí kọ́lá bá máa wí o. Nǹkan ọ̀bá ti yí padà burúkú lórílẹ̀‐èdè Nàìjíríà wa, bẹ́ẹ̀ lówó dọ́là kan kò bá ti di ẹgbẹ̀rún 10 náírà báyìí. Wòlíì Adébóyè ló sọ èyí di mímọ̀. Ilé-ẹjọ́ gíga l'Àbújá ti fọwọ́ òsì júwe ẹ̀wọ̀n gbére fọ́kùnrin kan èyí tó fipá bọ́mọ ọdún 7 láṣepọ̀ nílùú náà. Wọ́n rí òkú ọmọ tuntun lákìtàn tí wọ́n gbé jù sí ní ìpínlẹ̀ Bauchi. Látàrí ọ̀wọ́n gógó epo àti owó lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, oríṣiríṣi nǹkan ló mà ti ń ṣẹlẹ̀ báyìí o, pẹ̀lú àwòrán àwọn ènìyàn èyí tí wọ́n dì wọ́n mẹ́rù lẹ́yìn ọkọ̀ látàrí ọ̀wọ́n gógó owó ọkọ̀ tí wọn ò rí san. Ìròyìn tí Yorùbá Nation á fún wa nígbà tí àsìkò náà bá tó. Ní ti Biafra Nation báyìí, ẹnu lásán ni Simon Ekpa ń jà, kò sí nǹkan kan tó fẹ́ ṣe, bẹ́ẹ̀ ni ìdásílẹ̀ Biafra kankan lè wáyé. Àwọn ènìyàn kan náà sọ̀kò ọ̀rọ̀ sí Simon Ekpa, ẹgbẹ́ ìkúnrẹ́rẹ́ rẹ̀ náà láìpẹ́. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Látàrí ètò ìdìbò sípò gómìnà èyí tí yóò wáyé lónìí ní ìpínlẹ̀ Ondo, níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rọ àwọn ènìyàn ibẹ̀ láti gba àlàáfíà láàyè. Ẹni tó jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà yún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Ondo àti àwọn olólùfẹ́ wọn tó fi mọ́ àwọn alátìlẹyìn wípé kí wọ́n gba àlàáfíà láàyè lásìkò tètò ìdìbò tó bá ń lọ lọ́wọ́ lénìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe ti kọ̀wé rẹ̀ sílẹ̀. Èní tí ń ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tá a wà yìí, òun náà ní ètò ìdìbò ìpínlẹ̀ Ondo ni yóò gbéra sọ nínú ètí àlàkalẹ̀ ètò lóríranran tó ti wà nílẹ̀ báyìí, èyí tó mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wá lu àjọ INEC, èyàn àjọ tó ń bójútó ètò ìdìbò nílẹ̀ yìí, tó lù wọ́n lọ́gọ̀ ẹnu pẹ̀lú bí wọ́n ṣe tètè pa kìtì mọ́lẹ̀ tí wọ́n sì jẹ́ kí gbogbo ohun èlò tí wọ́n yóò lò lásìkò ètò ìdìbò náà kó péjú pésẹ̀ sí gbogbo ìjọba ìbílẹ̀ 18 ètò ń bẹ ní káàkiri ìpínlẹ̀ Ondo ọ̀hún. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ tó lu ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró nílẹ̀ yìí ló lù lọ́gọ̀ ẹnu, èyàn Káyọ̀dé Ẹgbẹ́tòkun, pẹ̀lú bó ṣe pèsè ètò ààbò èyí tó péye lásìkò tí ètò ìdìbò náà tó bá tún lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ìròyìn náà léde látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ àti olùdámọ̀ràn pàtàkì fún lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà lánàá òde èyí tí ń ṣe ọjọ́ 15 inú oṣù tá a wà yìí. Ó ní ó ṣe bẹ́ẹ̀ ni ó fi ọ̀rọ̀ náà léde nígbà tó tún gba àwọn tán jẹ́ olùdíje sípò ní ìpínlẹ̀ gómìnà tó ń gbà ní ìpínlẹ̀ Ondo tó ń gbà wọ́n ní ìmọ̀ràn. Ó ní ẹ jẹ́ ká gbà láàfíà láàyè o, ẹ mọ̀jà gbọ́n kọ orin bó o bá o pa bó o bá kó o bù lẹ́sẹ̀. Ó ní àwọn ènìyàn tí wọ́n fẹ́ jáde láti dìbò, ó ní wọ́n mẹni tó wù wọ́n tí wọ́n fẹ́ dìbò wọn fún. Ẹ̀já gbà láàfíà láàyè, ibi yóò tẹ́sí ètò ìdìbò náà tó bá já sí, ẹ̀já mọ̀ wípé àwọn aráàlú ó ní wọ́n finúfíndọ̀ mú ẹni tó wù wọ́n, kẹ̀sì má jẹ́ kí ìdàrúdàpọ̀ kankan kó wáyé bí tí wù kó mọ káàkiri ìpínlẹ̀ Ondo. Wọ́n ní òkú ń sunkún òkú akáwọlérí báyìí náà ṣe bẹ́ẹ̀ tán sunkún ara wọn.
ogunlọ́gọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn nílẹ̀ yìí ó ní wọ́n ń fomijé ṣògbérè nígbà tí wọ́n gbé òkú ọ̀gágun àwọn sójà ilẹ̀ yìí tán gbé wọlé sùn lánàá òde yìí tí ń ṣe ọjọ́ karùndínlógún inú oṣù táwọn yìí ó náà ni wọ́n ṣe ayẹyẹ ètò ìsìnkú èyí tí wọ́n fi kí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyún lieutenant general Taoreed Lagbaja tí wọ́n fi kí pé ó di ìgbóṣe ó tún di bí ẹni bá ń jọ ni nígbà tí wọ́n sin òkú ọ̀gágun náà ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ní ìtẹ́ tó jẹ́ ti gbogbogbò ìyún National Cemetery ní nǹkan bíi dédé agogo 5 kù díẹ̀ kó lù òun náà ni wọ́n gbé òkú ọ̀gágun náà ni wọ́n gbé wọ inú ilẹ̀ lọ gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ogunlọ́gọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n péjú pésẹ̀ síbi ètò ayẹyẹ ìkẹyìn èyí tí wọ́n ṣe fún ọ̀gágun náà Taoreed Lagbaja nínú ìta tirẹ̀ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gá àgbà fìdíhẹ́ àti igbákejì ààrẹ Kashim Shettima àrí ọ̀gá àgbà fìdíhẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún lieutenant general Olúfẹ́mi Olúyẹdẹ Christopher Musa lẹ́yìn tó jẹ́ ọ̀gá àgbà fétò ààbò nílẹ̀ yìí àtòríṣiríṣi àwọn ènìyàn jàǹkànjàǹkàn èyí tá a lè dárúkọ tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ìsìnkú tó wáyé lánàá ọ̀hún nínú ètí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ń fi láti banújẹ́ tí wọ́n sì ti ń fomijé ṣògbérè wípé ẹni rẹ́mọ̀ ti lọ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ìpapòdà lieutenant general Taoreed Lagbaja. ẹ wò ó bí Ọlọ́run kò bá dá sí ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ni ohun tá à ń sọ yìí kọ́ la bá máa sọ ní ṣe ni owó dọ́là kan kò bá ti di ẹgbẹ̀rún 10 náírà báyìí Wòlíì Adébóyè ló sọ èyí di mímọ̀ ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí pátápátá káfàtà fún ìjọ Redeemed Christian Church of God RCCG èyàn Pastor Enoch Adébóyè ó ní ó fi ìròyìn náà léde lánàá òde yìí l'Àbújá lásìkò tí wọ́n ṣe ètò kan èyí tí wọ́n pè ní Holy Ghost Congress yún ní Àbújá nínú ibi tí ní àsìkò tí wòlíì náà tó ń sọ̀rọ̀ náà nínú fọ́nrán kan ibẹ̀ ló ti ṣe àlàyé ní ti orílẹ̀-èdè Nàìjíríà tó ti là kọjá láburú nínú ètò sọdúnmọ́ pé Elédùmarè ọba lókè òun náà ló bá wa dá sọ̀rọ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ ariwo táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pa yìí òun kọ́ ni wọ́n bá máa pa kò bá tún ti le jù báyìí lọ Enoch Adébóyè nígbà tí ó ń ṣe àlàyé ọ̀rọ̀ náà ó ní kété tó já sí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gun orí àléfà gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí tó ti kéde yíyọ owó ìrànwọ́ epo kúrò ní ara àwọn owó tí wọn yóò máa san níṣe ni àwọn tí ó já sí wípé wọ́n jẹ́ àríjẹ nídìí ìbàjẹ́ tí wọ́n ń rí owó túlùtúlù látàrí owó ìrànwọ́ epo èyí tí wọ́n ń gbé wá láti òkè òkun náà sí orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n dá wàhálà sílẹ̀ tí wọ́n sì ti ń wúná àdánwò míì ní abẹnú látàrí ìkéde èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yìí ó ní kò pẹ́ kó jìnnà rẹ̀ òun náà ní owó dọ́là àti náírà ó ní wọ́n jọ ń ta kàngbọ̀n nínú ètò tí já sí wípé owó méjèèjì nínú ètò ti já sí wípé dọ́là òun ló ti gbéra sókè ju owó náírà lọ tó ti ṣe àkóbá ọ̀pọ̀lọpọ̀ fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ní lásìkò yìí gan ó ní òun pé àwọn ènìyàn wípé ẹjá dìde ká gbàdúrà sí Elédùmarè ká bẹ Ọlọ́run ọba wa lókè kó tètè bá bu omi ìtura sí ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ yìí ó ní àwọn kan ṣe yẹ̀yẹ́ òun ṣùgbọ́n àwọn kan sì tún darapọ̀ mọ́ òun nínú àdúrà náà nínú ètò ìjà sí wípé Ọlọ́run ọba lókè ó ní ó dá sí ọ̀rọ̀ òun ó ní bí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni dọ́là kan lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà kò bá máa ṣe dédé ẹgbẹ̀rún 10 náírà tiwa tí ń ṣe owó tà náà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí èmi kọ́ ni mo sọ o ṣùgbọ́n ẹnu mi lẹ ti gbọ́ ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí pátápátá fún ìjọ Redeemed Christian Church of God ìyún RCCG Pastor Enoch Adébóyè ó ní ó fi ìròyìn náà ló fi léde. ilé-ẹjọ́ gíga tó wà l'Àbújá ni wọ́n ti fọwọ́ òsì júwe ọgbà ẹ̀wọ̀n gbére fún arákùnrin kan lórí ẹ̀sùn ó fipá bá ọmọ ọdún 7 láṣepọ̀ nílùú ọ̀hún gẹ́gẹ́ bí adájọ́ ilé-ẹjọ́ gíga tó wà ní olúùlú ilẹ̀ yìí èyún FCT ní Àbújá adájọ́ Mọ́dúpẹ́ Ọ̀ṣọ́ Adébíyì tó dájọ́ náà fún arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Laminu Ahmed
ẹni ọdún mẹ́rìndínlógójì lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ abẹ́ rẹ̀ ó fi da òkun pupa ọmọ ọdún méje rú nínú ètò sì já sí wípé ó lòdì sí òfin ilẹ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbèfọ́ba láti ilé ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábánilò àti ọ̀ràn míì ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá Yewande Awopẹ̀tù tó mú ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kan arákùnrin Ahmed tán sọ di mímọ̀ pé ní ọjọ́ kẹta inú oṣù kínní ọdún 2023 ó ní ó wu ìwà burúkú náà èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní agbègbè Zuba Fruit Market àlàyé tí wọ́n ṣe lórí bí àṣírí arákùnrin ọ̀hún bó ṣe tú náà ní wípé ní inú ọjà tí wọ́n pè ní Zuma yìí ó ní ọmọ ọdún méje náà ló ti ń bá ìyá rẹ̀ ta oúnjẹ nínú èyí tí Ahmed Laminu tó ti sọ wípé kí ọmọ náà kí ó gbé oúnjẹ wá fún òun tó sì wọ inú ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò èyún public toilet tó wà ní inú ọjà ọ̀hún nínú ètò tí ní kí ọmọ náà gbé oúnjẹ náà wá bò ní ibẹ̀ tó sì ti ilẹ̀kùn lẹ́yìn sọdúnmọ̀ wípé ìgbà tí wọ́n dé tó mú ọmọ náà wọ inú yàrá ìgbọ̀nsẹ̀ ọ̀hún ó ní ó fi ọwọ́ bọ ọmọ náà lẹ́nu tó sì ti bẹ̀rẹ̀ sí ní ti ìka rẹ̀ bójú ara ọmọ ọ̀hún kó tó di wípé ó wá fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ rẹ̀ ó fi na òkun pupa ọmọdébìnrin tó jẹ́ ọmọ ọdún méje náà nínú ìtọ́jú àti pípé lásìkò tọmọ ọ̀hún fẹ́ pariwo lọ fi ọwọ́ di lẹ́nu tó sì tún ṣe bẹ́ẹ̀ tó ṣe ìkìlọ̀ pé tọmọ ọ̀hún bá fi lè jẹ́wọ́ fún ẹnìkankan níṣe ni òun yóò dẹ́mi ọmọ náà ní ègbodò ṣùgbọ́n nítorí pé ọmọ òun ya ọmọ akin ó sọ fún ìyá rẹ̀ ìyá náà ni ó gbé ìgbésẹ̀ nínú ètò ti sọ fún bàbá rẹ̀ táwọn méjèèjì tí wọ́n sì lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn àjọ fìjìláńtẹ́ létí tí wọ́n fi páńpẹ́ òfin mú Laminu Ahmed nígbà tí wọ́n mú tán wọ́n gbé lọ sí àgọ́ àwọn agbófinró níbi tó ti kọ̀rọ̀ sílẹ̀ tó sì ti jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo lòún mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n sí ìyàlẹ́nu èèyàn nígbà tán dé ilé ẹjọ́ ní ọjọ́bọ̀ tí ń ṣe tọ́sídẹ̀ẹ́ ní àsìkò tí ìgbẹ́jọ́ rẹ̀ ń lọ lọ́wọ́ níṣe ni ó tún sọ wípé wọ́n fi tìpátìkúùkù mú òun láti jẹ́wọ́ wípé òun mọ̀ nípa ọ̀rọ̀ náà ni òun kò mọ̀ kankan nípa rẹ̀ ṣùgbọ́n látàrí ẹ̀rí máa jẹ́ mi ìṣó èyí tí wọ́n gbé wá síwájú adájọ́ Modúpẹ́ níṣe ni wọ́n rí dájú wípé arákùnrin Laminu Ahmed ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà tó sì já sí wípé wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére wípé kó lọ́ọ́ máa sinmi nínú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekára títí tí Jésù Olúwa wa olùgbàlà tí yóò fi padà dé. wọ́n rí òkú ọmọ tuntun lákìtàn tí wọ́n gbé jù sí ní ìpínlẹ̀ Bauchi ní agbègbè tí wọ́n pè ní Kobi ní ìtòsí Wunti Gate ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ nínú etí àwọn olùgbé agbègbè náà tí wọ́n ti fi igbe ta tó sì ti pariwo wípé èèmọ̀rẹ́ o níṣe ni àwọn rí òkú ọmọdébìnrin ọmọ tuntun jòjòló tó jẹ́ ọmọ òpónlóòjọ́ ní orí àkìtàn lágbègbè tá a dárúkọ yìí lágbègbè tí wọ́n ní àríwá Wunti lẹ́ni tó jẹ́ olórí agbègbè ọ̀hún Musa Dibrin ó ní ó fi ìròyìn náà ló fi gbé rẹ̀ ta nínú tó ti lọ bá àwọn agbófinró lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ náà tó létí wípé ní ilé ìtajà Coca-Cola ti ẹni tó jẹ́ Alhaji Babangida Mayi ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nílò tó já sí wípé níbi tí wọ́n da ìdọ̀tí sí ibẹ̀ náà ti rí ọmọ tuntun ọ̀hún lẹ́yìn tí wọ́n wé ní lẹ́dà báàgì dúdú tó jẹ́ méjì tọmọ náà sì ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ní tí wọ́n kẹ́fìn ní wípé ọmọ òòjọ́ ni ọmọ náà ó dàbí ẹni wípé ọjọ́ kejì tó délé ayé òun náà ni ó tún padà sí ọ̀run lọ́dọ̀ ọba lókè wàyí o àwọn agbófinró ti sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì ti gbé òkú ọmọdébìnrin ọmọ tuntun ọ̀hún tí wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí. látàrí ọ̀wọ́n gógó epo àti owó lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí oríṣiríṣi nǹkan ló ti ń ṣẹlẹ̀ báyìí o pẹ̀lú bí àwọn àwòrán tó ń ṣeni ní kàyéfì bí wọ́n ti ṣe ń jáde síta nínú èyí tí a ti rí àwọn ènìyàn tí wọ́n dì mẹ́rù lẹ́yìn ọkọ̀ látàrí wípé wọn kò rí owó ọkọ̀ san náà bá dì wọ́n mẹ́rù náà di àdìmẹ́rù bàbá ṣùgbẹ́ mi. bí fọ́nrán náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ náà ni ìròyìn náà ń tẹ̀lé lórí wípé láti ìlú Sokoto làwọn ènìyàn kan lè tẹ̀ ń wo fọ́nrán wọn lórí móhùnmáwòrán yìí ó ní wọ́n ti dì wọ́n mẹ́rù látàrí wípé owó ọkọ̀ tí wọ́n fẹ́ san láti ìpínlẹ̀ Sokoto lọ sí ìpínlẹ̀ Èkó ó ní ó di ọ̀wọ́n gógó tí wọn kò sì rí owó náà san náà bá ní ẹ wò ó bá ọgbọ́n kì í tán láyé ká wà lọ sọ́nù àti pé bá òkú ìṣe òtán ẹ dì wá mẹ́rù
pé bí kásáfìdé Èkó ni káró sọmọdì káròdì máa sọ àníkìdí wá sámọ ti gbófo ó ní orin tí àwọn ènìyàn náà tí wọ́n ń kọ nínú èyí tí wọ́n ti sọ wípé àwọn ò ní tọrọ bẹ́ẹ̀ làwọn ò ní kọ́bọ̀ o dandan sì ní fáwọn láti dé ìpínlẹ̀ Èkó fún ìdí èyí ẹ̀dìwá mẹ́rù àṣetán láti máa bẹ̀ ayín lọ. Bẹ́ẹ̀ náà ni àwòrán mi jáde láti ìpínlẹ̀ Niger nínú èyí tí wọ́n ti di àwọn èèyàn kan mẹ́rù lórí tírélà ńlá tó kó ẹrù àti ọjà èyí tí wọ́n kó lọ sí ìpínlẹ̀ Èkó ọ̀hún. Ìròyìn tí Yorùbá Nation báyìí níṣẹ́ ni ìròyìn fi ojoojúmọ́ jáde pẹ̀lú ìkéde àti ìtanijí fáwọn tọ́jà ajìjàǹgbara wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má jẹ́ ká sún sẹ́yìn ẹ má jẹ́ ká sinmi lórí ìkéde àti ìtanijí èyí tí ó yẹ ká máa ṣe yìí. Wọ́n sọ di mímọ̀ wípé gbogbo wa náà la ní sẹ́ẹ̀sẹ̀ àwọn tí wọ́n bẹ ní ẹsẹ̀ kùkú àtàwọn tó ń bẹ ní ọ̀nà jíjìn pàápàá jùlọ àwọn ènìyàn orí ayélujára ẹ jẹ́ ká sì máa fi ojoojúmọ́ ká máa fi kéde ìgbàgbọ́ wa nínú ìdásílẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire nínú ètò jásí wípé tá a bá ti sinmi tá a yẹ tá a gbò lẹ́ni tí ń pariwo Yorùbá Nation yìí ó dájú gbangba wípé àwọn àjọ àgbáyé wọn ò wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún. TB Afra Nation ẹnu lásán ni Simon Ekpa ló ní kò sí nǹkan kan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kò sí òmìnira kankan tí ilẹ̀ Biafra tó fẹ́ gbà. Àwọn ènìyàn kan ò ní wọ́n sọ̀kò ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Simon Ekpa lórí òpó ayélujára rẹ̀ lásìkò tí Simon Ekpa ń ṣe àfihàn fọ́nrán kan nínú ètò tí sọ di mímọ̀ pé àwọn ti gbáradì fún ọjọ́ kejì inú oṣù kejìlá táwọn yóò gba òmìnira kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ibẹ̀ náà ti fèsì sí i lábẹ́ ọ̀rọ̀ wọn wọ́n sì sọ di mímọ̀ pé ìwọ jókòó sí orílẹ̀‐èdè Finland òun pàṣẹ wípé orílẹ̀‐èdè Biafra yóò wáyé ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rọrùn ó ṣe máa bọ̀ nílé ṣùgbọ́n Simon Ekpa ó fún wọn lésì wípé ẹ máa wò ń ti yín bàbá wà nílé bàbá ò sí nílé always guiding ní gbogbo ìgbà ni ìyẹn tó ń sì ń sọ yìí ìgbé àwọn ti tẹnumọ́gi dandan ni yóò gùn ẹ̀yìn ẹ̀ ṣàṣe sùúrù ìbọjọ́ tá a dá ó ti fẹ́ pé Èdùmàrè kò sí nípẹ́ nìkankan wa lásìkò tá a dá yìí tí ìṣe wa ilẹ̀ Biafra tí yóò sì sojú ẹ̀yìn tẹ̀jẹ́ ọlọ́tẹ̀ àti abanijẹ́ gbogbo. Simon Ekpa ló fi ìròyìn náà léde bẹ́ẹ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí àkí oníyàn pé ẹ ṣe ọlọ́kà ẹ bá wa ṣe ẹ̀yin tẹ́ fìfẹ́ jẹ́ pẹ̀lú ọbẹ̀ wa náà ẹ tún kú àìbínú gbogbo ìròyìn tá a mú wáyé èyí tó bá kàn yín jù ẹ má gbàgbé láti bá a fi sínú comment section yín kẹ́ ẹ lè máa rí ká sì lè máa dá yín lò ní òrèkóòrè fáyín tẹ́ ẹ ti bá wa subscribe sórí ìkànnì yìí ẹ má gbàgbé torí pé bí ìròyìn náà bá ti ń délẹ̀ ẹ fi sí notification kó máa kàn yín lára ní wàrà sísà títí dìgbà tá a tún máa padà fún yín ní ìròyìn míì orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó dàbọ̀ àkú ojúmọ́ kílẹ̀.